ìtí máa ń dún iná ọmọ ní dún lẹ́yìn ẹni ọwọ́ kí n kó ewu ọmọ ní jí lọ́mọ gbé lọ èmi ò mọ̀ pé ìtí bàbá mi ṣe fún mi tínú mi ń lu eré ibú gidi ni kì í ṣe ríire ká máa kọyàn ló kọ kókó ọmọ sì máa ròyàn eré ibú ọmọ kan mọ bájà tó jẹ́ kí n mọ̀ pé ìyá ń jẹ mí mo sì ń jẹ bà ó ní wọ́n ń pè mí ní ọkọ kò sí ro mí kò ìbí náà wá ronú sí pé kò mọ̀ rò mí lóòótọ́ ọ̀nà owó mú wá lè gbégbá ẹ̀mí kan tiẹ̀ wá rò pin. owó kan wo ni wọ́n ń pè ọ̀gá mi. owó ni kókó. kí wàá ló burú owó ni kókó láti jẹ fún ọ. sọ́ba ńlá àmúlẹ̀ wò mí lórí aṣọ mi mọ̀ wọ̀ tẹ́ ń wò lára mi. má kánjú ọlá ló yẹ ni mo tún fi kó kan fún ọ. wọ́n wá gbénú ara mi rò bẹ́ẹ̀ tí ò tí ì tómi tí wọ́n bí lẹ́yìn mi àìmọye tó ti fi mọ́tò rẹ̀ tẹrọ̀ pọ̀ sí ńlá ẹ̀gbọ́n wẹ́ má bínú ni sẹ́mu wa lè bínú láì lówó lọ. owó ti dé fún ọ níbi tó dé yìí. àṣẹ o. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá wá láì sí sọ̀rọ̀ mo ti mọ̀ nítòsí fi tó ń létí kò tó wá mẹ́ta ní sí ebè oyè odindi ènìyàn àmọ́ ń lò wọ́n. èèyàn. odindi ènìyàn tó pé. ìfẹsẹ̀lẹ́jẹ̀ yìí. owó sì dé fún bí àmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì bí yìnyín bá kà ọ́ láyà wọ́n wà wá ara rẹ̀ kóra rẹ̀ látòkè délẹ̀ wọ́n wo àwọn ibi tó nípọn lára rẹ̀ tó mọ̀ wípé bó bá kó lára rẹ̀ yóò dùn ó fi ìmọ̀lẹ̀. lára mi. ìwọ̀n náà fi ṣe tẹ́lẹ̀ kejì. bàbá ẹ dákun nígbà bá mú hányàn tí mo ní bàbá ẹgbà ẹ lò gbogbo ọ̀n bá dé kí ni mo fẹ́ fi sọ ọmọkùnrin gbòòrò. ẹlẹ́gbẹ̀ta ewúrẹ́ bẹ́ẹ̀ ìgbà máa fi ṣe tẹ́lẹ̀ kẹta. ewúrẹ́ ohun àlùjọ̀nù ló mọ̀ lọ fún tó burú jù ń bẹ́ni wípé tọ́lọ̀ àìwá àtàlùjọ̀nù ń bá ti ṣe wàhálà ńlá wà ń bẹ̀. ẹ dákun sí ọ̀sán ni yín máa lọ fún ni àbúrò ẹ dákun. Òru. Mo pẹ́ ń ta pátápátá bàbá aago 9 ni. ẹni à ń ṣe ọ ń wo owó bá dé tán gbogbo ẹni tó bá yọ ń kọ̀rọ̀ ló mọ̀ owó di lẹ́nu. ọmọ ńlá tẹ́lẹ̀ láì tí ì lówó ẹ̀rọ kí bí ọba tún lówó ara tún ṣe gbẹ̀dẹ̀ yọkàn máa sùn ní bí máa sùn lọ tá àjànú retí mi tí ò rí mi ìgbà tí àjànú ò ṣe é kó. wọ́n ní kó ń ṣe àdéhùn láàrin ìwà àtàlùjọ̀nù lọ sínú yàrá kẹta tí mo ti mú ọ kúrò kan bọ gbogbo aṣọ rẹ lẹ́gbẹ̀ẹ́ fẹ́ ṣe kan fún kí ló ń ṣe èmi máa fẹ́ sí ìjáde máa ní. nílọ tún ló ń ṣe báyìí má tún lọ bí ìta náà. ṣé club tí mo wá lọ lánàá yẹn ìyẹn mi pé ìranù ni mo lọ ṣe nìyẹn àbí. mo lọ sọ fún mi pé club lọ lásán. wọ́n ọmọbìnrin yóò ń bẹ lára ẹ̀ lẹ́mi tó ṣe pé torí ajá mi náà mo bá káàkiri club tí mo lọ relax then àwọn customers wa máa rí wọn bẹ̀ yẹn bẹ́ẹ̀ láti ń gba contract. ọkọ mi ṣé mi nìkan ló wá manage. ká mo tún wá mẹ́sìn. àṣírí ẹ̀fẹ̀. kí ni mo ti dáṣìí máa ti. ó ń bẹ lára ẹ àwọn ọmọ ìdáná Yẹmí. Yes sir. Yẹmí bọ́ sí ìbáyìí. Yes sir. owó mẹ́ta ṣọ̀kẹ́ kọ̀ọ̀kan tó tẹ̀ wá bíbá ìlànà ìgbà ẹ̀rọ ń bẹ̀ sí lọ́wọ́ ń gba ẹ̀mí ìjẹ́fẹ́ dárún ẹ lójú bó jẹ́ kí n kó máa lọ ṣùgbọ́n máa jù. lẹ́sẹ̀ pé ó béèrè mi lánàá bọ̀ mò ń rest nígbà òkè dárún mi lójú. ṣé látàárọ̀ tí Yẹmí ti dé kò yẹ kó tí wàá jábọ̀ iṣẹ́ tí mo rán fún ẹ àbí? ok àkáǹtì mo ní kó ṣe fún mi lánàá dà. Jùmọ̀kẹ́ bá mi gbé àkáǹtì àná yẹn wá. ní pẹ̀lẹ́. gbèsè nǹkan tá à ń sọ nìyẹn. wo òní ẹ̀ ń sìn improvement ló ti wà ẹ̀. mo ṣe kó báyìí mi náà hash mọ́ yín but tí mi ò bá ṣe bẹ́ẹ̀ improvement ò ní sí ìwọ̀n kan sìn wo six wo ṣe ráì sìn. mo really appreciate it kẹ́ put more effort. ẹ lọ padà sẹ́yìn sẹ́yìn. Jùmọ̀kẹ́ ibi iṣẹ́ ni wọ́n bọ̀ ló lè chain sọ́rùn bẹ́ẹ̀ yẹn ṣé ó yẹ kí Jùmọ̀kẹ́ lo chain wá sọ́fíìsì. ọkọ mi ṣé ọ̀rọ̀ ẹ̀ ló yẹ kó máa jẹ́ kó rọra bó ṣe wù ú ṣé òun ló ń ṣọ́ ni. èmi wo Jùmọ̀kẹ́
kí ni mo fẹ́ wo Jùmọ̀kẹ́ lé. owó ò lè sọ Jùmọ̀kẹ́ kò sóbìnrin ní Jùmọ̀kẹ́. ó bá mi ẹ̀dẹ́gbọ̀ Jùmọ̀kẹ́ lé. ọmọ ẹ ni máa tó bá ilé kìlọ̀ kìlọ̀. ọkọ ló yẹ kó mú kí ni àmì ṣe máa lọ sọ fìyìn. ìwọ náà ló lè pọ̀ sí ẹ. jọ dá mi lóhùn. Láìdé, kí ló ṣe ètò dọ́ọ̀bù rẹ̀? Kò sọ́jà lẹ́nu ọjọ́ mẹ́ta rárá. In fact, tó jẹ́ kàn ní ìtẹ̀mọ̀ nǹkan tí mo lè ṣe. Kò sọ́jà everything dọ́ọ̀. Kò sọ́jà honestly. Meaning what? I thought as much. Mo mọ̀ pé ìgbà tó máa sọ náà. I need the money tí Yorùbá pé owó. Okay, kò sọ́jà. Owó iná ẹ̀. Ní ìbáwọ̀ ṣọ́ọ̀pù kan máa kó 20 kó 30 kò sọ́jà. Ní ìrú kó sọpọ́jà wà ní. Ókè kí ló fẹ́ kí ṣe báyìí? Mo ní ìdòwò tiẹ̀ change náà 600. 600 naira. 600 naira. 600,000. Ẹ pẹ̀lẹ́. Kòkòrò jowójowó 600,000. Ó dá mi ti gbọ́. Dear, please, give me some minutes. Ẹ jọ̀ọ́, ẹ má bínú wá disturb. Mo ṣàkíyèsí kankan lọ́dọ̀ mi tí mo kàn lẹ́yìn. Mo ní kí wọ́n ti kó òfìfo ọmọ tí náà kéèsì kúrò níwájú yìí. And the third one is here. Ẹ̀jẹ̀ tó ń mú. Ṣé ẹ mọ̀ pé ọkùnrin ò gbọ́dọ̀ máa mú nǹkan tó wà so great jù? Ẹ̀jẹ̀ fi mí rẹ́rìn. Ẹ má bínú pé mo rẹ́rìn. Ṣé torí pé mo ti mú kíní ìyá mi? Nǹkan tó gbà lé nìyẹn. Èmi náà máa ń mu irú ìfẹ́ mu lọ́ọ̀kan yẹn náà. Ìbọ̀dé ni tó wù mí láti mú nìyẹn. Ṣé máa fi? Torí mi wò pé ọkùnrin sọ́kùnrin. Ẹlòmíì ò mọ̀ pé bóyá kọ́kàn máa mú nǹkan dídùn ó máa affect body ọkùnrin ju tóbìnrin lọ. Ìlú jẹ́ kí n mú. Ẹ má bínú pé ọmọ embarrass me. I'm very sorry. Ìwà láti fi jókòó. In fact, mo really appreciate God. Ṣé rí kò wọ́pọ̀ nù àwọn èèyàn lẹ́nu ara bíi tiwa yìí ó ṣe irú nǹkan tẹ́ ṣe yìí because ẹ mú mi from Adam ẹ dẹ̀ fi concern bá mi. In fact, mo really appreciate ẹ gan. Kò wá ní ìdá kó ṣe pé irú èèyàn bíi tiyín kákọ́ pàdé lẹ́ẹ̀kan báyìí ká dẹ̀ má ríra mọ́. Mi ò bá appreciate ẹ bá lè fún mi ní nọ́mbà yìí. No problem. Ẹ gbà kémi náà. Kí ni story? Raymond. Sí yín kọ́sà. Owó ni kókó wa. Nítorí yín náà ti mọ ẹ ṣe kọ́sà. Ẹ sà. Ẹ jẹ́ mi sọ̀rọ̀ pẹ̀lú yìí. Àpè yìí. Bẹ́ẹ̀ tẹ̀ ló máa pè é. Máa pè yìí. Ẹ kú yóò kó sísà.
bathroom, mo in toilet mi rí ẹ, mo tún wọ in dining mi rí ẹ. Wọ́n ètò ṣe wá dá dúró síbí ìbàyí tó káwọ́ gẹ̀rẹ̀. Ìyàwó mi, ó jọ mí lójú gan-an. Ó tún béèrè pé mo dá dúró sí ìbàyí. Tí mi ò bá dá dúró ńkọ́, ṣó fẹ́ sọ pé o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni? Ìwọ náà wò náà, wò pòtù mi. Adìẹ mélòó ló kún bẹ́ẹ̀ mọ́? Ọkọ mi, ẹni wá wà náà. Àti pé wọ́n jẹ́ yóò sí ìkú tó ń sì kú síbẹ̀ yẹn lédè sí ìkú náà. Tẹ́mi wo bá sí ìbọn ìrètí wà. Dúró náà, ó sọ pé wọ́n ti wà. Ṣé mi nìkan ni? Adìẹ tán, odò ẹja, kò sẹ́jà kankan bẹ́ẹ̀ mọ́. Ẹlẹ́dẹ̀ mi gbogbo ẹ̀ ló kú tán. Dúró náà, ìgbà wo lókun ẹ̀mí ò ní já? Fẹ́mi wa ò ní já. Ẹni kọ́kọ́ mọ̀ pé ilé ayé ta wà yìí, ó kún fún kòtò àti gegele. Ups and downs lọ́rọ̀ ilé ayé náà. Àti wípé mo believe pé everything will soon come back to normal. Everything will soon come back to normal. How soon? Very soon. Àjànú. Bọ́dá Àjànú. Here. Uncle. Uncle. Wọ́n bẹ̀rẹ̀ ní òtún lọ yìí náà. Kí ló ń ṣe máa yìí náà? Ìyá tí ó ṣẹlẹ̀ sí ẹ̀, ó lè jẹ́ ká wọlé, ó sọ wọn rúkùn láti ẹ̀ka wọlé àmọ́jókòó sí bíbá. Wo fìyẹn lẹ̀ kí sọ̀rọ̀ yàrá ló bá mi báyìí. Ó máa ń tún wá pàdé ìní tí kì bá ṣe bó lọ́rọ̀ tó ń fẹ́ bá mi sọ important ní ní one time yìí náà. Má bọ́ ṣe kó ṣe yìí báyìí. Ẹni tí mo wá pàdé ẹni tí mo láìpẹ́ nìyí tí bá jẹ́ bèmí ò lè wá. Mr. Wolkobo, ètò bàbá mi sí. Mr. Raymond, kí ló dé tẹ̀ ń ṣe báyìí náà? Ètò bàbá mi sí. Ọlọ́run bẹ̀yẹ má bẹ̀rẹ̀ sí. Ẹ mọ̀ pé I'm always busy every time. Kí ló dé? Ẹ ní bí ó ti ní. Ọ̀hún mi báyìí ni. Ẹ ṣáà rí i pé mo sáré wọlé ni ẹjọ́ mo fọ́ náà bá bẹ̀rẹ̀. Kí ló wá fún un? Ọ̀rọ̀ kan ni mo fẹ́ bá yín sọ. Ìyàwó ìyàwó ẹ̀ra títà Kò lè yé yín. Ẹ̀sìn ẹ̀yẹ́ lé. Ẹ̀yẹ́ yín. Ṣé kò tó máa tó máa? àwọn náà lè jókòó. Àbá ẹ̀ máa ṣayé rẹ̀. Ṣẹ́gbẹ́ ṣé ń wò mí? Mo ní fish, mo ní fish tree, mo ní poultry, mo ní big green. Mẹ́tẹ̀ẹ̀ta ni mo ṣe papọ̀. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nǹkan ò lọ déédéé mú. Gbogbo ẹ̀ ló fẹ́ kú tán. Àwọn adìyẹ mi tẹ bá mọ ẹni tó kù ń bẹ ó ṣe é kà. Tẹ bá wọ àwọn ẹlẹ́dẹ̀ mi látọ̀ bí 50 tí wọ́n ní ó yà ní tó kù tó mẹ́ta mọ́. Àárọ̀ àná tí mo dé fish pond mi gbogbo ẹja lè fò ní. Kí ló wá lè fà fún máa kú bẹ́ẹ̀? Ìgbà tí mo fọ̀rọ̀ láwọn èèyàn wọ́n ní pé iṣẹ́ àwọn àgbà máa ní. Joy, Máàmí tí mo lè sọ fún dàgbà wọn bá wá gbé dáàdì mi dẹ̀ ní wọ́n ti kú. ó ti gé ti yín. Àwọn àgbà yẹn àwọn kópa ní mi ò mọ̀ wọ́n. Ẹ mọ̀ wọ́n. Wọ́n lájọ ọmọ ẹ̀hún ẹ̀yìn. Ó ṣe nǹkan tó máa ń fojú rí. Àbọ̀ máa kọ́ sọ́dí pé àjẹ́lẹ̀ mi o. Ó ti gé ti yín ni. Ẹ mọ̀ tó máa wá ṣe ayẹyẹyẹyẹyẹ. Mi mọ̀ pé yẹn ni ẹ jáde wọ́n náwọn àgbà ni. In that case,
ok ẹ wá rí mi nílé ṣé mo pé irú bí tá wà yìí eré àtọ everybody wà ní àwọn èèyàn lè hangara nǹkan máa ṣe fàájì tí wọn àmì nínú ẹni àmì èèyàn nínú àwọn èèyàn wọ́n lè máa sọ pé bóyá ẹni tó dẹ̀ ń ṣe yín ni òun náà tó lè wà kó àṣìwájú nígbó náà ọ̀gbẹ́ni kó má ti fi tiẹ̀ kó bá ṣe ẹ wá rí mi lé káṣà àwọn ọ̀rọ̀ kan tá a máa sọ lọ́dọ̀. títí jáde èmi náà máa ń jáde mi ò sábà dúró lé. ìkékùn pé ìyàwó mi sì máa ń bá mi jà lórí pé mò ń jáde mo máa ń lọ club mo máa ń lọ sọ ibi iṣẹ́ mo dẹ̀ máa ń lọ sóde. èèyàn ń lọ club ẹ̀dẹ̀ ń lọ bí iṣẹ́ ìjáde nìyẹn ẹ̀bí yín kọ́ mo ti sọ pọ́n gẹ́ẹ̀tì yìí tó bá lẹ̀ ti gẹ́ẹ̀tì yìí bẹ́yẹn kò kí ń mọ tó ń ṣe mọ́ tẹ bá dọ́dọ̀ mi ọ̀rọ̀ sì kò tá máa ṣe. ẹ mú nǹkan. àmì ò lè mú nǹkan kan kí n mú nǹkan kan. ẹ má jẹ́ kó pẹ́ tẹ́tù wá bá mi. ọ̀la bí i àti máa wọ̀. ókè ókè ìgbẹ́ ìgbẹ́ ìjọba ẹ wá bá mi. a ti pè ní dáàbò. mo ní kọ́pẹ́ yín wá lórí ọ̀rọ̀ lè ṣe wáyé dẹ̀ tábà ní ká fojú ní wò á ti wá níṣẹ́ yìí ó tọ́jọ́ mẹ́ta arẹ́ni tó ti lọ́dún mẹ́ta arẹ́ni tó ti lọ́dún mẹ́rin at least ẹni tó lò kéré jù nìyẹn ló lọ́dún kan gbogbo nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́ ta wáyé irú ẹ̀ ò ṣẹlẹ̀ sẹ́yìn wa ṣé kàn ṣe pé kan nínú yín ní ẹ̀yìn tẹ̀ dúró ìlú gbàbọ̀dé fún iṣẹ́ wáyé ṣá. ẹ sọ̀rọ̀ sí. ọ̀dẹ̀ kọjú sí mi ṣé mi jẹ́ alábọ̀dé ni. èmi ló mọ̀ wípé wà á sọ bẹ́ẹ̀ o. ní sùúrù ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ká fa nǹkan tèmi á kà sọ fún yín ni pé ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa bí iṣẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ wọn níta kò ṣiṣẹ́ nígboro o eléyìí àlẹ́ ń ṣe yìí at least àṣeyọrí tọrọkọ́bọ̀ àdúgbò lẹ́nu so anyway ẹ padà sẹ́nu iṣẹ́ yín. ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe ní iṣẹ́ yìí tó ti bàbá ṣe ṣe iṣẹ́ oníṣẹ́ àṣọ máa ṣe tiwọn. Now, mo listing sí ẹ dáadáa pẹ̀lú ọ̀rọ̀ business tó sọ yìí. Èló ni wọ́n sọ pé ó máa parí ẹ̀. nǹkan tó ṣe pé mo ti lọ sọ́dọ̀ rẹ̀ mi láti ó dẹ̀ sọ fún mi pé kò ní ju like 200,000. Ṣé oṣù ọ̀pìn 200,000 yẹn tá a bá san jáde tá a fi bẹ̀rẹ̀ business kì í ṣe pé a kàn waste owó yẹn bíi pé à ń sọ sí buhatu ni mo béèrè torí ó mọ bí ó kéde tó lè ná owó jáde mo máa ṣe finance dáadáa 200,000 yẹn kì í ṣe púpọ̀ jù fún mi láti fún ẹ ṣùgbọ́n. ọ̀rẹ́ ta ló yẹ ọkọ̀ òkúrẹ́ kiri tó wà náà ni. bàbá ẹ̀ẹ́dẹ̀ kárí balẹ̀ wọ́n ti sọ pé ó lágídí tó bá wà bẹ́ẹ̀ proof stubborn wò kọ́ tán kó dání lóbi ṣeré o. Idiot! When I'm talking you keep move. Ọ̀yọ́ ni wọ́n lò níbọn àbí. ṣáwọn ilé. irọ́ lè bó ṣe máa ń pa ẹ̀rọ wọn kiri wọ́n tún ti dé nìyẹn. ẹrù tó ń bẹ lọ́wọ́ ẹ̀ kò là á gbà ọ́. kò sẹ́rù lẹ́tọ̀ pé ó yẹ. kò sẹ́rù. kásẹ̀ mú wọlé kó gbó mi síta náà. Hey boys, ẹ̀rí nǹkan tí mo rí ṣá. Jídéjọ. Ìyàwó mi ni. Front view ni mo rí. Tọ́ọ̀n, jẹ́ kí n wo back view, jẹ́ kí n wo. Ẹrù rẹ̀, ọ̀yà bọ́ sílẹ̀, bàbọ̀. Ìtẹ́sọ̀jẹ̀ bọ́ sílẹ̀, ọkọ̀ wa bí báyìí, súnmọ́ mi.
ṣé mo ní màá mú ni bẹ́ẹ̀ tán yéé ẹrù rẹ̀ ọmọ. Ayo, ilé ìdúdú yàtọ̀. Ṣébí yẹn ṣọ àlọ́ ẹ̀? Ẹ jẹ́ ká lọ. mo ti wà ní olé ọba náà mi ò bẹ́ẹ̀ ní ìbòdì. jáde ni ọba ti pè mí kó tó máa bọ̀. àyà mi jẹ́ wà pa wọ́n ti dé inú gẹ̀ẹ́sì tó bí. afa ó ṣe o. mo ò gbọ́ ní òsì kankan. ẹ ọ̀rẹ́ kí ló ń ṣẹlẹ̀. ó ti ṣẹlẹ̀. kí ló hapun. mo rò. rob. nígbà wo. tó o gbé mo sọ pé kí mo fẹ́ mọ̀ kan. ẹnì owó yẹn. mo ṣe ń gbé dénú mi. mi ò mọ̀ bóyá ìfúnmọ́ ìfọ́ọ̀mù wọn ni o àwọn ti àtàjì àwọn kan sí àdúgbò tàbí wọ́n ń trace mi bọ̀ wọ inú ilé èmi àti madam tàkùrọ̀sọ nínú ilé wọ́n ṣe délé ẹrù tèmi gbé wọlé o ẹrù tàwọn ni wọn kọ́ fẹ́ máa bá wọn drag ẹgbẹ́ àwọn èyí kọ́ lẹ́lẹ́rù wọ́n sì yọ jáde. ẹgbẹ́ owó yẹn. pátápátá. ṣé wọn harm anybody. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n madam nìkan. kékeré. rape. What if madam? Ṣé tí wàá ti mú madam lọ sọ́dọ̀? mo ti kó lọ sọ́dọ̀. wọ́n ti fọ́ náà. ọdún ẹgbẹ́ ti fọ́. lórí burúkú mà làwọn pípọ̀ yìí náà. kò tètè mi mọ ọkọ tó ń rí sọ báyìí ẹ́ wọ́n dẹ́ mọ̀ pé níbi tá à ń lọ pa ìyẹn tún wá ká wa mọ́lẹ́kùn rẹ̀ níjẹ́ ká tún tètè wọlé ká jẹun sí kan. àwọn pípọ̀ yìí dẹ̀ mọ ibi tí ẹ kọ́ máa lọ wọn nílò. Thank you. The main problem tọ́ ní nìyẹn ẹ wá àlébù wọn ẹkọ́nọ́mì ọ̀dọ́ wa gan-an ṣé kò yẹ kò tọ́ sí pé ká máa ṣe pé bẹ̀tà wa tó jẹ́ pé àtúnṣẹ̀ṣẹ̀ rawọ́ sọ́lọ́ ni àwa ló yẹ ká máa fún problem yẹn. ẹ kí ló fẹ́ kí n ṣe báyìí. ọ̀rẹ́ mo wà sàlẹ́dì ni mo wá nídìí tó kí n mọ nìkan mọ́ ní. ní o ṣe problem tó kàn máa bù ní pé let me see what I can do. Okay, tó bá di ìrọ̀lẹ́ ọ̀la latest by 4 wọ́n bá mi ń lé ìrìn tí mo fẹ́ rìn láàárọ̀ láyìn máa rìn tiẹ̀ pẹ̀lú ẹ̀mí gbogbo yẹn yọ ni. bá mi kí màdàm lọ ọlọ́run ní ìjà ayélujára àwọn olúwalẹ̀ yìí fóònù wọn pé nǹkan bọ̀. ó yà mí lẹ́nu. Okay, now something where you gonna hear from somebody. The name Angel. Give me this track. Very interesting. I beg. What do you feel about this song? What this song? Hear this song. Get it. Set in my heart and in my soul, everything they alright. How they come back? Oh, I lay me, Olúwa mi, Baba mi, mo tún sọ wípé. Set in my heart and in my soul, I feel so glad. How they come back? Oh, I lay me, Olúwa mi,
ẹjọ́ torí Ọlọ́run bóyá ògùn owó lẹ ṣe ni àfi ẹ̀mọ́ àfi kẹ́ ṣáà máa ṣe bí ẹni pé kíní kí ló dé táníkà ló èèyàn ní wà náà ẹ̀dẹ̀ táwọn sí lára bẹ́ẹ̀ yìí. Tinubu bá bí yín kúrò lé that does not mean anybody tẹ bá wá pàdé lẹ́ẹ̀ máa gbà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bó báyìí ata omi sí lẹ́sẹ̀ ẹ̀bí tábàtà sí lójú kọ́. ẹ máa nígbà tí wọ́n á sí dàbà mọ̀ ọ̀sẹ̀ máa sọ ìgbẹ́ta kẹta ẹ máa bí ẹni ẹ̀jọ̀ tẹ́lẹ̀ inú kò lé tẹ́lẹ̀ ni. àwa náà ọrùn yín ọkọ yín tẹ́ lóyún fún ọ̀rọ̀ sí gbà. hello ẹ wá gbà owó wà ń bí i. wá gbà ẹ wá gbà. èmi tọrọ lọ́wọ́ yín àbí mo sọ fún tẹ́tẹ́ sí lọ́wọ́ ẹ̀mí yín kan. àjàmú ti tó. ẹjọ́ torí náà ń tí ẹ̀gbọ́n kan tó ń sọ ni. ẹjọ́ ó ti tó. ó lè rí ọkọ gbé. ó yẹ kó bínú sí woman náà dẹ́gbà gbẹ̀gbọ́n ló yẹ kó sọ̀rọ̀. a ti bẹ̀ kíló tún kù. irú èèyàn dáadáa wo lélẹ́yìn náà. àìdá bí. Orí mi tètè là kórí ọlọ́lá máa pè é rán níṣẹ́. Ẹ̀dá mi tètè là kẹ́dá ọlọ́lá máa pè é rán níṣẹ́. Àníjó fújì lárinrin ẹ lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa rà ẹ lè wá ọ̀sán-dé kẹ́ máa jó. Hello. Hello. Hello ta ni ẹ o. Sísọ ọdún ayọ̀ ni. Ọdún ayọ̀. Bọ̀ nọ́mbà ẹ̀kọ́ ló lò iná. Òótọ́ ni mo ṣe rántí tàbí lè. But ẹ gbọ́ anything. Pé kí ni yẹn? Ìròyìn tí mò ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ sínsìn. Wọ́n ní mọ́tò tó ń kó àwọn ẹ̀dìyẹ ẹlẹ́dẹ̀ pẹ̀lú oúnjẹ ẹ̀dìyẹ sáré mọ̀ọ́kọ̀. Wọ́n ní everything ti bàjẹ́ lọ́la tẹ̀sí gbogbo wọn ti bàjẹ́ bíbá ẹ̀. Mọ́tò tó ń kó wọ́n bíbá ẹ̀. Mọ́tò tó ń kó ọjà àwọn adìyẹ wa. Ó lásìdẹ̀ntì. Irọ́ yé hello gbèsè mọ́tò ẹ gbà mí kí ló lè díà mọ́tò lásìdẹ̀ntì yé yé. mi ni mo ránṣẹ́ pé yìí kò dẹ́ ṣe pé bọ́yá ó le jù tàbí pé bọ́yá nǹkan kan ẹ̀yin náà kì í ṣọmọdé mọ́ ẹ ti bá mi ṣiṣẹ́ ń sìn ilẹ̀ ta sí díẹ̀ sẹ́yìn náà bá ẹjọ́ náà àwọn méjì yòókù yín dà. ẹ̀yin náà lẹ́nu wọn sẹ́sùn. it's true sorry sẹ́yìn náà bá wo bọ́ọ̀kì iṣẹ́ tẹ̀ ń ṣe ń sìn àti tẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa rí pé yàtọ̀ wà ń bẹ̀ gan. nítorí ìdí èyí mo wá decide láti take step kan no ìgbà mo fẹ́ take step máa rò kúrò kó bẹ́ẹ̀ mo fẹ́ dá yín dúró mi ò dá yín dúró because èmi náà gbọ́dọ̀ fọ̀rọ̀ lóra mi wò torí pé tẹ bá kú wá náà gbogbo yín lẹ́ẹ̀kan náà síbi iṣẹ́ yìí ẹjọ́ lẹ máa rò iṣẹ́ lè má lọ bó ṣe yẹ kó lọ nítorí dè mọ́ àrí pé òkè ó fẹ́ tà kí ẹ pínra yín sí méjì táwọn kan bá wá lénìí káwọn yẹn rest lọ́la káwọn míì kan wá lọ́la but one thing no ẹ mójútó ṣẹ́ mi o ìwọ̀nba adìyẹ tó kù àtẹja àti ẹlẹ́dẹ̀ nǹkan kan tún gbọ́dọ̀ ṣe wọ́n o àbí mo rí ẹni tó fẹ́ sọ̀rọ̀ láàrin yín. sà ṣé kàn ṣe pé ẹ̀ ń bínú sí wa ṣá. wọ́n bẹ ní ìtàn tó fẹ́ kí n sọ yẹn bínú kẹ̀ tí bá fẹ́ bínú sí yẹn kí n sáà kí yín ni mi ò jẹ́ bínú sí yín. tó bá ṣe pé ti kọ́kọ́ wá yẹn ni ìyẹn ò tún ṣiṣẹ́ tẹ̀mí mọ̀ àbí báwo àárín yìí nìyẹn wà ẹ̀yin ni kẹ́ ẹ lọ kẹ́ ẹ wá fún mi lábọ̀ bẹ́ẹ̀ bá ṣe pín mọ́sọ̀ ìwọ ò lè wá fún mi lábọ̀ ntẹ̀ ọgọ́ ẹ máa lọ síbi iṣẹ́ yín. lọ́wọ́ tí mo wà yìí tó bá ń gbọ́ òbẹ́wujé. oúnjẹ ìyẹ̀rà ló ìyá ló bá ń bẹ̀jọ̀. àmọ́ bó ṣe lọ tó gbà. nàìjíríà ń yẹ̀yẹ̀ látàrí. ó sì bá jẹ gbà wọ́n bá wo.
Bàtí bẹ́ẹ̀. Kò sí ìyẹn kan, àwa kàn ní àwa gbatẹ́gùn bí báyìí ni pé ká máa ṣe fàájì. Òfin ni wọ́n ṣe wá ní kẹ́ máa ṣe fàájì ni. Tí ó bá ní ìwọ̀n tó ṣẹlẹ̀ lọ́fíìsì ni oníṣòwò kẹ́ máa ṣe nílé náà. Broda ìwé má dáná ìjà rẹ̀. Ṣé rí ẹni tó mẹ́ta yìí kankan ṣẹlẹ̀ lọ́fíìsì wa? So àtìgbà yẹn iná ti sọ lọ́fíìsì wa pé ká máa ṣe one day no rest. So tá a bá ti wá síbi iṣẹ́ lónìí, ní wá síbi iṣẹ́ lọ́la. Ìyẹn ló fà tẹ́ fílẹ̀ wa tá a fi ń ta yìí. One day one rest. Kí n gbọ́ ní nǹkan tó wà ní kọ́nà kò ṣe lè bọ́ sí kọ́nà tí wọ́n tọ̀ ẹ̀yin táàbẹ̀ máa lọ lé o ẹ máa ṣe one day one rest. Ẹ wò tá a bá jọ pé ó yé wa a parọ́ fún yín ni nígbà tí wọ́n gbófin yẹn gan dé àwọn kọ̀ wò pé kí ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà tí àdẹ̀ tó wà tún wà bọ̀ á rí i pé kò sẹ́ tọmọ tó mọ ẹsẹ̀ nù wa nǹkan ní ká tà máa lọ lé náà ní ká máa wá lọ́jọ́ kan ọjọ́ kejì ìdí tẹ́ bá wá ń bí nẹ̀ tàbí ṣe fàájì. Ẹ wá mọ̀ wọ́n ti wá fún ní one day one rest another case ẹ̀ lórí ẹ̀sìn mi kan observe ẹ̀sìn mi pé kí n máa ta ìdárò ṣé ọkọ̀ tó lè lè ṣùgbọ́n ẹ̀ ṣe ẹ̀ kọ́ dẹ̀bẹ̀rẹ̀ sí ní mọ̀wé káàkiri sọ̀rọ̀ tọ̀ torí pé ẹ̀ṣin kankan ọmọ yìí pé tọ̀ ìkan pé má wọn kò ní ṣe ẹjọ́ torí ọlọ́run tó bá yìí ká díẹ̀ ìwọ lórí mi lọ wọ́n máa tó múná dé ń sìn o. àwa náà máa kó lẹ́sẹ̀ ẹ́ dé gan. ẹ yà kó ẹ kó. ìwọ náà tilẹ̀kùn tó fẹ́ẹ́ tí kò jẹ́ ká lọ náà. ọjà lọ ṣé ibi tá à ń lọ yìí ọba àgbà bẹ́ẹ̀ yẹn. wà ní báwo ẹ mọ̀ rí mi. ọ̀rẹ́ wa ni colleagues wa ni in fact àdúgbò ṣiṣẹ́ lọ́fíìsì kan náà ni. ṣé ẹ̀ mọ́ ni ẹ̀gbọ́n. Wọ́n náà dẹ̀ sọ̀rọ̀ náà. Ọ̀rẹ́ kí ló fẹ́ kí n sọ ní ìlọrọ̀ láti sọ ọ̀pọ̀ tó tọ̀ sí gbẹ̀gì ló jẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́dà ni màá rí yín. Àrùn kan ṣe àrùn ẹlẹ́sìn mẹ́sàn-án wàràpá ló ń pè. Tó bá ṣe báyìí bù kí ọmọ kó lẹ́nu gbà rí pé àgbà tó bá tó fi ilẹ̀ báyìí ẹ ọmọ kọ́sẹ́ bá bọ́ ní omi tí wọ́n wó tẹ̀ bá tẹ̀ sọ bẹ́ẹ̀ lọ́rùn ṣe wọ́n wó. Ṣé ẹ rí ọwọ́ ń bẹ lára rẹ o. bẹ̀ẹ̀tẹ̀ ẹ̀gbọ́n mi gbogbo bá ṣe jọ máa ń lọ tá à ń káàkiri tá à ń lọ sóde irú ẹ̀ ò ṣẹlẹ̀ sí rí náà. Bí ẹjọ́ lọ pátí ni tẹ bá lọ pátí tẹ bá ṣe páyà báyìí lásán tó bá rú báyìí gbé yóò àmọ́ ara rẹ̀ mọ́lẹ̀ ẹgbẹ́ ó sì gàgà yà tó yẹ bẹ́ẹ̀ yóò sì máa jọra rẹ̀ mọ́lẹ̀ olóhùn ní jẹ́rìí lọ pàdé rẹ̀ ẹ mọ́ gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ o ẹ wò látòmí lọ ẹ mọ́ tẹ̀lé tó bá gbà báyìí kẹgbà báyìí ẹ má fi ṣí bí ẹ̀tà bàbú ẹ̀ jẹun o ẹ ti gbọ́ oya. ẹ má gbàdá mi tó gbẹ ẹ ṣe mo dúpẹ́ bẹ́ẹ̀ bí mo ṣe ń sọ lọ náà ṣe rí gbogbo iṣẹ́ tẹ́ ṣe fún mi tẹ́lẹ̀ ó kúkú ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni mò ń rí owó lọ́pọ̀lọpọ̀ èmi náà wá wò pé kí n má fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá kí n má fi jẹun tó bí mo ṣe ń rówó yìí náà mo tún wá ń try láti invest sí another business mo gbìyànjú láti invest owó yìí ṣùgbọ́n bí mo ṣe invest lórí àwọn nǹkan yìí náà pàbó ló já sí mo kàn lè ṣàyẹ̀dé jí ní àárọ̀ ọjọ́ mi kí n dé odò ẹja kí n bá àwọn òkú ẹja kan lé èfò lórí omi ìjọ mi mo lè dé pọ́tírì káàdì ẹ̀ ti kú lọ àìmọye ẹlẹ́dẹ̀ ló ṣe pé wọ́n ti ṣòfò dànù ọ̀gbọ̀n yìí wá rú mi lójú má wò pé kí n wá bẹ̀ yẹn àfà mi bí wọ́n ti bá bẹ àwọn bẹ ọlọ́run bóyá ìyípadà ó wà àfà ó kó gbèsè mò ń lọ yìí. àjẹpá ṣe ìṣàrà lórí ọ̀rọ̀ náà ni láti mọ pàápín tó ń ṣẹlẹ̀ gan-an. aláwọn sọ́dọ̀ aláṣẹ ìjọba ọmọ ọmọdé nípa tí wọ́n fi kàn láti wọ́n sílẹ̀ kan náà tí ó láti láti wọlé adé láti wọlé kan wọ́n á láti yàgò fún yàgò. àfa abdulrahman ẹ̀mú kan nínú tẹ́sibí yìí ìtọ́kàn yín bá ti mú gan-an nínú ẹ̀ òun ní kẹfọ́ kan. Abdulrahman àdúrà tí ó gbà ẹ̀ṣẹ̀ ló fà ó dájúdájú ó ní àwọn ìwà kan tẹ́ ń hù sínú ọlọ́run òjò sí àwọn ìwà kan tó ń fọ́lọ́run òyọ̀nú sí tó ń jẹ́ bí ẹ̀ṣẹ̀
òun ló ń fa gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí tẹ́ ẹ sì ní láti tọrọ àforíjì ní kíákíá. Lọ́jọ́ kìíní àná tẹ́ wá sọ́dọ̀ mi mo yan àwọn iṣẹ́ 5 kan fún yín tí Ọlọ́run pa wá láṣẹ nínú àlùkùránì wípé kẹ́ ẹ máa ṣe àwọn iṣẹ́ 5 yẹn. Quran chapter 3 verse 133 to 136 níbi tí Ọlọ́run ti sọ pé bismillahir rahmanir rahim wasare ilamu gifira to min robin wajana to alijua samawati walharidi buddha ti ń lílí mú tẹ̀kín lọ sílẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ọba mo ní kí ẹ sáré lọ kọ gbogbo àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ kan tẹ́ ẹ ń ṣe tínú Ọlọ́run ọba tí ó dùn sí, mo ní kẹ́ lọ kọ gbogbo àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ kẹ́ má ṣe mọ́. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ mo ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ti dá sẹ́yìn kẹ́ lọ tọrọ àforíjì lórí ẹ̀, àforíjì tó mọ́ tẹ̀ ní padà ṣiṣẹ́ bẹ́ẹ̀ mọ́. Ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ ni mo wá sọ pé gbogbo àwọn nǹkan tẹ́yìn ti ṣe tẹ́ mọ̀ kó ti bàjẹ́ látọwọ́ yín, bóyá ẹ pa ẹ̀dá kan lẹ́kún ni o àbí ẹ hùwà kan tó ń kónira bá ẹ̀dá ẹnìkejì ni. Mo ní kẹ́ lọ ṣàtúnṣe sí gbogbo ọ̀nà náà, kẹ́ lọ fọwọ́ yín tún ṣàtúnṣe síbẹ̀. Ètò bá já sí pé ẹ lè fọwọ́ túnṣe ń bẹ̀, mo ní kẹ́ fi ọ̀rọ̀ ẹnu túnṣe. Ètò bá wá já sí pé ẹ lè fọ̀rọ̀ ẹnu túnṣe, ẹ sì lè fọwọ́ túnṣe ní kẹ́ túnṣe látòrí ọkàn yín. Kẹ́ ẹ jẹ́ kọ́kàn yín mọ́, kẹ́yìn gan kẹ́ ẹ sunkún ti Ọlọ́run lọ́rùn pé ẹ dára yín lẹ́bi pé ẹ wúrú wà bẹ́ẹ̀. Kẹ́ ẹ sì wá máa ṣètọrẹ àánú fáwọn èèyàn. Ẹlẹ́ẹ̀kẹta nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan tí mo pa yín láṣẹ pé kẹ́ ẹ máa ṣe fọ́lọ́ ń pa wá láṣẹ nínú àlùkùránì ni mo ní kẹ́ ẹ máa gbé ìbínú mì, ẹ má máa bínú sáwọn èèyàn mọ́. Àwọn tó ṣẹ̀yìn mo ní kẹ́ ẹ lọ foríjì wọ́n. Tí mo wá sọ pé ẹlẹ́ẹ̀karùn-ún nínú ẹ̀ ni Ọlọ́run sọ pé kí ẹ máa ṣe àdúrà tọ̀sán tòru, pé kẹ́ ẹ máa jẹ́ kí wákàtí 5 yín kó máa pé kẹ́ ẹ ti máa jí lóru, kẹ́ ẹ máa ṣàdúrà, kẹ́ ẹ máa ṣèbádà kan náà. Lẹ́yìn ìgbà náà kẹ́ wá ní sùúrù yín ni òpó tó ẹ̀ tún ṣe gbogbo àwọn nǹkan tí mo ní kẹ́ ṣe. Àfà, lóòótọ́ lọ́jọ́ tí mo wá wọn ní kí n ṣe gbogbo nǹkan tẹ́ ẹ kà sílẹ̀. Mo gbìyànjú àfà, àmọ́. sáré ṣe àdúrà tó máa ń ṣe ní ojoojúmọ́.
Madam, ẹ̀yin ni ẹ rọra mà. Ẹ jẹ́ fún mi níṣẹ́jú kan mọ́. Ẹ rọra, ẹ ṣáà má bínú sí wa. That's why I love you. Tí bá ti gbà pé ìbọn gbà mí kò máa ń ràn mí lọ́wọ́ láti lè rántí. Jọ bó ṣe wá ń lọ yẹn bá mi yọ̀dọ̀ alájí. Mo sọ fún ẹ pé màá wá rí wọn. Bí òkú mọ́tò jáde ẹnu pẹ̀ màá pè wọ́n tí ó gbọ́. Ṣé torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni? Agbóúnjẹ fẹ́lẹ̀ ò jẹ. Ẹni tí o mú ṣe, ìgbọ́dọ̀ tó bá pé aago ẹ̀gbọ́n tó bá ti bá lọ fún gbé kọ́ ọ. Owó ti sú èmi ò kí má bí èrè ọ̀rọ̀ kó má dà mí lóhùn. I'm fed up. Gbogbo tiẹ̀ kò ju pé wáá ká ṣe kínní kan wá ń bí oúnjẹ nìyí ẹdún ṣé oúnjẹ lọ̀rọ̀ mi kàn gbogbo ẹ̀ náà ṣé kò mọ tó ń ṣẹlẹ̀ kò mọ tó ń lọ ṣó yẹ kọ́ mi lẹ́ran máa jẹ gbogbo ẹran àbódìgbà tó máa láṣọ bá wá wà kísà ká tó wà nǹkan ṣe sọ̀rọ̀ ara wa. àti pé ọkùnrin ni mí aláti ṣe ń gbúdọ̀ máa ti ṣe ara ẹ̀. Mama. Come on. Have your seat. Jókòó now, calm down. Hey boys, relax. Because ojú tí mo ń wò yìí, ojú ẹni tó lè fún wa ní problem rárá. Àbí ṣé wà fún wa ní problem? Ṣé mi ò sọ? Ó ní rárá. Mama. Tí o bá fẹ́ kí n ya map of Nigeria sẹ́ lára ọ̀rọ̀ ti Africa kó cooperate kó ṣe promise ni o. Wòmí dáadáa wòmí náà kọ́mọ pátí aláàjì tó lọ lánàá àwa wà bẹ́ẹ̀ o adẹ̀rí gbogbo nǹkan tó jù ọpẹ́lọpẹ́ ìbálòwà ló jẹ́ ká mọ iye tó tó orí báyìí àwa tí wàá dé nìyẹn o àbẹ̀rù wa àbí ta ló lẹ́rù. àlóyè náà. ṣé nà bálùwà tẹ̀lé lọ́nà. tó bá make attempt láti tẹ̀ wọ́n máa fi kàn forí ẹ̀ bóyá.
kí ló máa gbó yẹn bàbá máa fún níṣà èwo ní tẹ́tẹ́ ẹ̀ náà gbọ́ fún àwa la ní ìnà. Oyè ni Ifá ológun bóyá. Ẹ̀yọ́ máa yé orúkọ yẹ kó yé yín náà ojú òkìrán àrẹwà kó ṣe kí ni ó máa bọ̀ kí lẹ́wẹ̀ ẹ̀wọ̀ mi olùbẹ̀ jáde. Bàbá àgbàlagbà ayé ẹ̀rẹ́ ṣe kí nìyẹn. Ó yẹ kó yẹ àwọn ọ̀dọ́ rí ni ó yẹ kí iṣẹ́ fẹ́lẹ̀ iná náà yà lọ fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí lọ fẹ́lẹ́fẹ́lẹ́. Kí ló ń ṣe ẹ́? Gbogbo eléyìí tó mọ́ra kí ló fà yẹn? Tún kí ní jọ tújọ bóyá jíjú ẹ̀ ṣé màá wá tún kí ní síta wà máa wò tọ́dọ̀ tèmi. Mo fẹ́ kẹ́ mọ̀ pé omi tí kálukú mu nílé ayé kò ní ṣàn kọjá ètò bóyá ipò kan là ń lé ni àbí nǹkan la fẹ́ kó jẹ́ tiwa ni tásìkò yẹn bá tó á jẹ́ tiwa. The same thing ló ṣẹlẹ̀ sáwọn olóṣèlú wa tó jẹ́ pé bóyá wọ́n ń wá ipò kan àbí wọ́n ń dupò kan wọ́n fẹ́ kíkò yẹn kó já máa wọn lọ́wọ́ wọn ò ní kọ̀ láti gba ẹ̀mí ọmọlàkejì nítorí kíkò yẹn lè jẹ́ tiwọn àbí láti ṣe nǹkan tí ó pa ẹ̀dá kan àbẹ́dá mi lẹ́kún nítorí kíkò yẹn lè jẹ́ tiwọn nítorí pé dájúdájú ipò tí ẹ̀dá kan tó bá rìn nípa ẹ̀ tí kò yẹn já mọ́ lọ́wọ́ yálà ó rìn nípa ọ̀nà èṣù ni àbọ̀nà míì tí ọlọ́run ò yọ̀nú sí tí kò yẹn bá ti jẹ́ tiẹ̀ dájúdájú tó bá rìn lọ́nà ọlọ́run tí kò yẹn á padà jẹ́ tiẹ̀ náà ni. No! No! Hey boys! Gbogbo ọ̀rọ̀ kó la ṣe ń sọ ní ojú àwọn ọmọ ayé kéékèèké bí ilé ẹ̀wọ̀n jẹ́ sọ fún yín ilé tẹ̀wọ̀n lẹ̀ kò ṣe ká lè jẹ. Àfa Abdulrahman báwo lè ṣe báyìí nígbà wo lè ṣe báyìí àtàwọn olè lọ ṣe báyìí. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Lóòótọ́ bí a ṣe kó gbogbo ẹrù tán. Ilé tẹ̀wọ̀n lẹ̀ kò ṣe ká lè jẹ. Wá pẹ́ wá kọ́ ẹrù ẹ̀ sílẹ̀. Ẹ bá mi ẹ jẹ́ ká lọ tẹ̀lé mi. Sùúrù yìí ni òpó tó ìbàjẹ́ pé yìí ṣe sùúrù ní gbogbo nǹkan tẹ́ ń fẹ́ gbogbo ẹ̀ náà ni yóò padà tó yín lọ́wọ́ gbogbo nǹkan tẹ́ ní kò tó yóò padà ṣẹ́kù sùúrù yẹn lẹ́wàá padà sí o ẹ wàá padà ẹ wàá ṣe sùúrù yẹn dáadáa gbogbo àwọn ṣẹ́ márùn-ún tí mo ní kẹ́ wá ṣe ẹ wàá túbọ̀ wá ṣe pẹ̀lẹ́ mọ́ ẹ máa ṣe lẹ́yìn sùúrù náà gbogbo nǹkan tẹ́ fẹ́ lọ́lọ́wọ́n bá ṣe fún àmọ́ òkìní kan wá kù kíní kan o látẹnu òní ìlọ ẹ̀ ní jìnnà síbí ìbáyìí mọ́ gbogbo àwọn ìbádà tá a máa ṣe ni o a ṣàdúrà ni o a ṣàṣàlátù ni o a jọ máa ṣe ń bì báyìí pẹ̀lú nígbà tẹ́ bá ti ṣe gbogbo ilé ẹ̀rì gbígbà àdúrà pẹ̀lú àṣẹ lọ́wọ́ náà. Nígbà tẹ́ ti sọ pé tí n bá ti ń ṣe gbogbo gbèsè tẹ́ ní kí n gbé yìí tí mo sì ń fẹ́ náà lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ ń darapọ̀ mọ́ yín wípé máa rí solution tó tó ṣẹlẹ̀ kò sí wàhálà kódà tẹ́ ní kí n dúró pé ká bẹ̀rẹ̀ àdúrà lénìí kí lè bò bí ó ṣe tó sọ pé òun wá mi mo rẹ́dì. Ẹ lọ sílé àmọ́ anytime tẹ́ bá ti ṣe tán ẹ máa bọ̀ àwa wà ní báyìí ní gbogbo ìgbà. Agbára Ọlọ́run èmi lè rí lọ́la tí ìlọ́la bá ti mú. Hi. Mr. Anjanu. Ọkú. Bí ẹ̀kọ́ gbogbo Anjanu náà ti já sí. Ẹ̀wọ́ ní wàhálà tó ń fi mí ṣe bí ìpínlẹ̀ báyìí nìsí. Hi. Kí ló fa gbogbo rádaràdà? Ṣé ó máa ga owó máa burú o? Èmi lẹ́yìn Àjànú kan ọ̀rọ̀ nítorí sọ àmọ́ bí tí ó gbà yọ. Ọwọ́ alákìtì ó sì lè níyà àyà lásìkò tó bá gbẹ́ran lọ fálùjọ̀nà wọ́n lè pẹ́ kó tó dé wá bá ọ ọgbọ́n sọ̀mọ́ yóò wà wọ́n kà jújù tó bá wà bẹ́ẹ̀. Kó má ṣe pé ọ̀rọ̀ tí bàbá ń bá mi sọ ló pa ní lateness away ni pé ó lè pẹ́ ńjọ́ kan o. Okay. Àjànú ní prógráàmù ń bò mí. If that is the case, ìbí náà ló bá mi. Àdúró dé ẹ̀ ó lè kó bá mi.
náà ni ó bá ìwọ jẹ́ farabalẹ̀. dájọ́ máa wúra wa lọ́ọ̀kan sọ̀kan báyìí. báńjẹ̀ ló bá ti dé alùpùpù ọgbà tírígbà ìbáta ní fún mi ní báàgì ó sì máa gbẹ́ran lọ lọ́ba tán wọ́n máa sùn dé. Ọmọ ènìyàn. ọkọ mi ó kú báyìí ẹ gbà mí bàbá. ọkọ rẹ ò ṣàlàyé fún ọ ohun tí mo wí fún un. má lọ gbogbo ẹ ló ṣe lálàyé. ẹ dákun bàbá ẹ bá wa sọ ọ náà ló já mọ́ pọ̀dọ̀ yín lọ́rọ̀ kan. àwíkó tó dá ní àgbàjàkadì mo kìlọ̀ fọ́kọ yín dáadáa mo ní ènìyàn ló lè ṣe àlùjànnú àlùjànnú ò lè ṣe èèyàn níwọ̀nba àgbàtàdéhùn bá ti ń bẹ láàrin yín ó bá àlùjànnú ṣàdéhùn ewúrẹ́ èyí ti ṣe ènìyàn burú lọ́pọ̀lọpọ̀ òun àtàlùjànnú ló lẹ́jọ́ èmi rẹ̀ kọ́. bàbá ẹ dákun kí wọn là á ṣe báyìí ẹ má jọkọ mi ó kú ẹgbà mi. ẹ dákun bàbá wọn. àwọn yín ló ṣe mí nítorí mo mọ̀ pé ìrìn àjò tẹ́ ń bá rìn yí ẹ̀ mọ́wọ́ mẹ́sẹ̀ bẹ́ẹ̀ ewúrẹ́ náà lẹ́ wà tá a padà lọ rí fún àlùjànnú ẹ gbọ́ ewúrẹ́ ní kẹ́ lọ rí wá wá. bàbá ti méwúrẹ́ wá sọ́kọ mi ó gbádùn. wọ́n ṣàkóso ìlú. bàbá ẹ sí ojú òní tí yín. àmẹ́wúrẹ́ ní ọjọ́ ní ìsìn. ẹ ṣé mo bàbá. ẹ ṣé o. ṣé ìmọ̀ sọ̀rọ̀ báwọn àwọn àlùjànnú náà gbádùn. ẹ̀bùn pé ojú oṣó lé ojú àjẹ́ òṣìṣẹ́ wò ẹni tí ó bá ṣẹ́só láyé yóò ládéhùn tó dúró déédéé èyí pé èèyàn ládéhùn àlùjànnú ládéhùn ẹ̀mí èèyàn ọmọ jèmi lójú o mo bá ṣẹ́só kó kú okú dànù ni mo ti ṣe tó bá wà fún ọ. bàbá àgbàlagbà irú wọn lè tó jẹ báyìí báyìí. yàtọ̀ bàbú egbò ń bọ̀. bàbàlagbà ọlọ. ìyàwó mi gbogbo ṣe ń sọ̀rọ̀ Jasper sọ̀rọ̀ bàbàlagbà. how many times ẹ fẹ́ kí n sọ fún yín pé kẹ má máa pè mí bẹ́ẹ̀ ṣe ń pè mí máa jọ̀sẹ̀ mọ́lẹ̀ ẹ ṣe exercise ní ká pè yẹn ni. ìkan láwọn ọmọ bá kó má kú dà sáàkì. mọ wọn lára. wọ́n bóyá mi pé mi ò tí ì ṣe nǹkan tí mo fẹ́ ṣe léyìí mi ò jẹ́ pé ó yẹ gbogbo tẹ́ ẹ̀ ń ṣe yẹn ìgbà ìmọ̀ ni kò dẹ̀ sí nǹkan téèyàn ò lè ṣe nígbà tí ò bá mọ̀ ìyàwó mi súnmọ́ bí súnmọ́ mi ó jìnnà sí mi jù mo fẹ́ kí ìyàwó mi wà ń bíbá ilé nì láti lè jẹ́lẹ̀rí gbogbo tó ń ṣẹlẹ̀ ìṣe tásọ̀rẹ́ wo mọ́tò tó fẹ̀yìntì yẹn. ṣé lè. mo ti fún ẹ. ọ̀daràn bò. Jasper mo mọ̀ ẹ́ jù kó o má sọ̀rọ̀ síta kí nǹkan máa wú ọ kí n máa wù ẹ́ mo lè read mind ẹ̀ wàá máa wò pé títẹ náà ń kọ́. ọlọ́run ṣe tí kì í tí àlùkùrá. wọ́n ó ti máa ń sọ fún mi tipẹ́ pé mọ́tò ọlọ́run ò nífẹ̀ẹ́ sí nítorí ìdí èyí
mọ́tò ìdìtẹ̀lé ni. Ògùn àjọbọ. Irú ògùn àjọbọ òṣìwò nìyẹn. Yá kí ni ojú mi rí iná? Jọjọjọ inú yín wá ń dùn, wọ́n sọ fún pọ̀ fún yín mọ́tò, ẹ wá di pé inú yín ló pariwo ògùn lákàáyé òṣì mọ́lẹ̀. Tí mo bá ọ̀yá sọ fún wọn pé kó get out. Àfihàn alẹ́ ọjà rẹ̀ yá. Ṣoríṣẹ́? Ṣoríṣẹ́? Ìyàwó mi, mo mọ nǹkan tó ń ṣe ẹ́. N tó ń bi ẹnu mo mọ̀. Torí pé mi ò ti sọ fún ẹ tẹ́lẹ̀ àbí. Jasper, Tasore, ẹ máa bínú, ẹ lè máa pé bó ṣe ń sọ̀rọ̀. Ẹ máa mọ̀ kàn pé kó wà ń bíbà láti jẹ́lẹ̀rí ni. Sódà kò ní di ọjọ́ iwájú kó wọn bá yín fa wàhálà. Mind you, valua náà nìyí. Camry mi ti dáṣẹ fún un. Tó bá wá di ọ̀la, ẹ try láti mú mẹkáníìkì wá. Ṣé ẹ bá sọ pé ọjọ́ ti ti dá? Ẹ mú mẹkáníìkì wá lọ́dọ̀ yìí. Sórí wọ́n sí ẹ. Dúró kí ló fi pípẹ́ nínú ilé iná? Ó fẹ́ ṣèkí decision tó tóbi tẹ́lẹ̀ yìí. Ó lè kọ́kọ́ bu èmi gbọ́. Wọ́n pè mí sí sọ wá sọ nonsense ní ìṣẹ́jú mi. Kò lè work. Ìyàwó mi, take it easy now. Ilé take it easy. Sórí nínú ilé, àní ìkòkò kò ní gba omi. Kó gbẹ̀yìn bẹ́mi àti ẹ. Ẹ jọ̀ọ́ sórí Ọlọ́run. Ẹ jọ̀ọ́, àpèyí sí ni. Ṣé Mọ́ṣọ́lá ní kẹ́ wá pọ̀ nínú ilé? Ó yẹ kọjá bá. Gbogbo tó kó mi bá tó kó bá mi báyìí. Madam, ẹ wò ẹ máa lọ. Má ju aṣọlá ní kẹ́ wá pọ̀. Ó yẹ ẹgbà báyìí. Ẹ máa lọ. Ẹgbà báyìí. Ṣó sí fún gbogbo tó fojú mi lẹ́dẹ̀dẹ̀dẹ̀. Ṣó wá rí? Ìwọ náà ṣe mọ́ àbí? Ó náà ṣe mọ́. Wà wá ṣe. Iṣẹ́ tó lóò ṣe ṣé ògbọ́n sí Bíbélì wí ni? Bíbélì sọ pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ ó ló kú ni. Ó wá lò ṣe mọ́. Wá ṣe wá ṣe dáadáa. Ṣó ti rí náírà rí? Ìgbà tó bá máa fi kó pépà náírà jọ. Wàá rí 4, wàá rí 1, wàá rí 9. Kí ló mọ̀ tó mí? Ó ti yí ẹ̀. Ibẹ̀ ni wàá sì ti rí 3. Wàá rí 7, wàá rí 0. Kí ló mí? Ó wá lò ṣe mọ́. Just look at me. Ṣé o fẹ́ já mi wálẹ̀ gbòòrò ayé ni? Níbo ni kí n ti rí gbogbo eléyìí? Níbo ni kí n ti máa rí? Ó lè sọ mí di olórí burúkú bẹ́ẹ̀ kó tó sọ mí di olórí burúkú. Màá wá ṣégè mẹ́wàá fún ẹ. Ṣé o rẹ́rù mi tó wúwo? Àti tó fúyẹ́ nínú ilé yìí, máa kó máa tún kó èso jù bẹ́ẹ̀ lọ. And mind you, inú òṣì ló máa kú. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ, ìwọ ló ṣe mọ́. Idiot wá gbà. Dúró náà kó tẹ ẹ̀gbọ́n explanation lọ́tọ̀ọ̀dọ̀ mi náà náà. Ṣọ́ọ̀kù wá fi mí lẹ̀ ni. Mi ò tí ì sọ fún ẹ náà wípé ilé yìí sìn mo ti pa àwọn ẹsẹ̀ ìbálò àṣọ láti wá bálù ẹ̀ tí n bá tà tán máa lọ fáwọn ọmọ aláìníyàá ni náà. Ó lè ẹ́fà lọ́wọ́ tó bá jọ̀wọ́ wá dọ́tán ilé tó bí ẹ̀ lọ́wọ́ bí mẹ́fà láì dá. Ó dà dúró náà dúró. Equals to 22. When you want to make it faster, you have 28 plus 4 equals to 76. Ọlọ́run fún ọlálàáfíà. Home arithmetic 2 plus 2 22. Idiot. 22. You don't know simple arithmetic. Okay, when I had 28 plus 4. 76 olódo. Wà lọ jẹ ọlọ́sẹ̀ àánú. Ṣé ìlànà lóbìnrin ló? Bẹ́ẹ̀ ní nǹkan máa kàn wọ́n. Mẹ́wàá ń ṣe bàbá. Ṣé ń wà mọ́ parọ́ ni? Ṣé mọ bí mi ọkọ mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣe mọ̀ wẹ̀ ẹ́ ni? Àkànmú ń gbọ́ bò lára. Bóò ní Àkànmú? Bóò lára. Look at this man head. You look like a monster. Tẹ́tí ẹ̀rí gbọ́gàdà bí ewé ẹran tó máa ń jẹ ewúrẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ yẹn. Ìwọ àti ìwọ ẹ̀rí mi. Ẹ̀wà sí. Irọ́ ìdúró tẹ. Nàìjíríà má ṣe báyìí. Ìdúró tẹ o. Ìgbà míì. Bàbá ọkọ mi ìgbà míì. See them. They don't know simple arithmetic. 2 plus 2 equals to 22. 26 plus 4. Kí ló dé tẹ̀ẹ̀bí tó létí tẹ̀ẹ̀bí? They don't know simple arithmetic. 2 plus 2 equals to 22. Bàbá ọkọ mi, èmi náà ti ṣàkóso ẹni tó bẹ̀rẹ̀ ni. Kódà ń bẹ́ òṣù mi ni mo lọ pè lákọ̀ mi. Ó kàn máa bọ̀ ààrẹ lọ ilé babaláwo, ilé aládùn tán ní káwá. A lọ ọbẹ̀, odò tán náà ṣe ń bẹ̀. Wọ́n ní amẹ́wúrẹ́ wá,
gbogbo ẹ̀ láṣẹ. Gbogbo ẹ̀ láṣẹ. Kódà kò ní ìdílé tẹ́lẹ̀ bàbá. Bàtà àtìyẹn ló ṣe ẹ̀dùn. Ibi ó kù sí inú bàbá ní ẹ má jẹ sọ́kò. Honestity, mo rọ́ ni wọ́n. Ọmọ tó pé tí ìyẹn bó ṣe rí tó bá ti tó aago mẹ́rin. Ewúrẹ́ odidi. Mo ní àbá kan tá a lọ tó bá ní àṣẹ àti bí ọba kù sí àwọn àṣẹ. Ẹ̀sìn yìí. Ẹ̀dẹ́ mi ọmọ rẹ̀. Ọ̀dà. Kí lorúkọ tíra tẹ́ ní kí n ra yín? Kẹ́ ẹ lọ ra Dùrúsùlẹ̀ Àwàlíyà bàbá wa Ṣéù Ádámù Àlẹ́ Àlórí Lágége ló ṣe tíra yẹn jáde. Òun ní kẹ́gbìyànjú kẹ́ lọ. Ọ̀dà ẹ ṣe gan. Dùrúsù Àwàlíyà. Ó ti yé mi àfà. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ajiya. Salamu alaikum. Wa alaikum salam. Ṣé ìbínú kó tó jẹ́ mẹ́ta? Èyí náà ti fẹ́ wá rí ti pẹ́. Nǹkan ló mọ̀ ṣẹlẹ̀ sí nàfà. Àwọn olè ló wá ká mọ́lẹ̀. Gbogbo ẹrù, gbogbo nǹkan, gbogbo góòlù mi náà gbà lọ. Ẹ wá mọ nǹkan tọ́nà ń ṣe inú ayé mi. Ẹrù tán gbà lọ́wọ́ mi wọn kò lọ. Wọ́n kó kalẹ̀ fún mi. Wọn kò lọ. Àfà kínní kan ni ẹ̀dùn ọkàn mi tí mo wá rí ní fún. Ẹ súnmọ́ bí. Àfà. Bóyá torí pé wọ́n rí pé kò sọ́kùn lọ́dọ̀ ló jẹ́ kí wọ́n mọ ọ̀nà pọ̀ láti mọ wá sí jáde lórí. Ẹ ní àwọn olè wá sọ́dọ̀ yìí. Bẹ́ẹ̀ni sà. Wọ́n sì kó ẹrù. Wọ́n kó ẹrù. Àmọ́ wọ́n tún wá padà fi gbogbo ẹrù náà sílẹ̀ wọ́n tún gbà tí wọ́n. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ kẹ́ bá ń ṣàwọn àdúrà. Kẹ́ bá ń bẹ Ọlọ́run. Kó lóun yan adé orí títì gbogbo rẹ̀. Kò kàn gbà kó kàn ọmọdé o. Kò kàn arúgbó ẹni Ọlọ́run bá ti mọ̀. Bóyá látọ̀dọ̀ yín náà lọ́lọ́run ó ti ẹ dábọ̀. Nínú ìjọ wa ọkùnrin tó bá wà responsible kí n bá yín sọ láàrin ìjọ pé ẹ ní ìdí adé orí. Bẹ́ẹ̀ni. Ọlọ́run á tọ́ wa sọ́nà. Màá bá yín sọ láàrin àwọn ìjọ fáwọn tí ó ṣe fọkàn tán nínú wa. Àmì èmi lónìí dúró ní màá bá yín ṣàdúrà lórí ẹ̀. Àmọ́ ó wá ní àdúrà kan tí ń fún yín tẹ́yìn náà máa lọ ṣe. Tẹ́ bá ti ń kí ìrun mọ́ gúrùpì tán ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ ṣáájú ká tó kírun ṣáì kẹ́ ẹ máa ṣe àdúrà yìí. Àdúrà náà ni wàlíkáìtù àlẹ́kà mọ̀hábátà nílé. Ẹ máa ṣe mọ́kànlá ẹ̀ tẹ́ bá ti kírun mọ́ gúrùpì tán kẹ́ ẹ tó kírun ṣáì gbogbo nǹkan tá à ń fẹ́ lọ lọ́wọ́ bá ṣe fún mi. Wọlá fún wọ́tà ìlà ìlà ìlà. Kò sí wàhálà bàbá yìí fún àwọn ọmọ ọgbà. Ẹ̀ṣẹ̀ Ọlọ́run ṣe tí náà láṣẹ tí ó bá ń bá. Ẹ̀ṣẹ̀ òkè ẹ̀kọ́. Ọlọ́run á wá pẹ̀lú. Àmínú. Kẹ́ máa ṣàdúrà náà dédé o. Tẹ́ bá ti ń kírun mọ́ gúrùpì tán ṣáájú kẹ́ tó kírun ṣáì ẹ máa ṣe mọ́kànlá. Àdúrà ó gbà. Àmínú. Ó dà o. Afa. Mo ṣe bí ẹ ti sọ fún mi pé ó dárọ̀ tẹ́lẹ̀ ni. Bẹ́ẹ̀ni, mo sọ pé ó dárọ̀. Àmọ́ bí mo ṣe ń lọ lẹ́ẹ̀kan, mo pàdé ọmọbìnrin kan pupa báyìí. Èmi kàn pàdé ẹ̀ lọ́nà ni. Àbí alájà tó wọlé wá. Sálàjà ni. Òun náà ni ó ṣe ó ṣàpupa. Bẹ́ẹ̀ni, ó ga báyìí. Ṣé kò sí wàhálà kankan? Ẹ mọ̀ rí níbì kan ni. Èmi ò mọ alájà yẹn. Mi ò mọ̀ rí o. Mo kàn sí bí mo kàn wé pé yóò jẹ́ nìkan tó máa rojọ́. Rojọ́ bíi báwo? Ìmùra àwọn obìnrin bí kan sá máa sọ̀rọ̀. Ó ń sọ̀rọ̀ nígbà tí ò ń ṣodi. Wọ́n sọ̀rọ̀. Àmọ́ kò sọ nǹkan kan pé bóyá ẹ mọ̀. Ẹ wá rí obìnrin tẹ́ ń sọ ẹ̀. Alájà yẹn ọ̀dọ̀ mi ló wá. Bọ̀ tó wá ó sọ̀rọ̀ kan. Ó
opó ni arábìnrin yẹn ó wá ní ìdí adé orí kò tí ì ju nǹkan bí oṣù 5 lọ tí ọkọ ẹ̀ jáde láyé ní ìsìn wọ́n ṣẹ̀ jáde ní opó àmọ́ wíwá tó wá síbí báyìí ó ní kí n bóun sọ láàrin àwọn ìjọ wa tá a bá rẹ́ni tó wà responsible tó jó lótìtọ́ èèyàn tí òun lè fi ṣe adé orí tó ní interest. ó ní ìdí adé orí ẹni tó wà responsible. àfa bẹ́ẹ̀ wà lọ Sókótó àpò Sókótó yín ló wà. ṣé pé ẹ̀yin náà àbí. kéde pé ọkàn tèmi náà ó mọ́ sí obìnrin wo ṣùgbọ́n èmi kò wí pé bí kò ní dáa pé tó jó pópókùn dá wà nìkan tó mi fẹ́ ṣe o èmi kan tí wọ́n kọ́ jẹ́jẹ́ pé mi ò ní fún obìnrin kan tẹ́lẹ̀. kò sí wàhálà àmọ́ èmi ò tí ì wá lè sọ kankan lórí ọ̀rọ̀ náà báyìí o àfi kí n mú ojú ẹ̀yin méjèèjì kí n fojú yín rinjú kí n sọ fún un tó bá jẹ́ pé òun náà gbà bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé a lè mọ ẹṣin lọ sódò ni a lè ti pa fún lómi mu nígbà tó bá rí yín tó bá ti accept kò lè sí wàhálà. èmi rò pé bóyá kí ẹ mọ̀ bóyá kẹ́ ẹ fẹ́ mi ní nọ́mbà rẹ̀ kí n kàn pé pé alájà o ẹjẹ́ àpàdé yóò bá kí n sì bá sọ̀rọ̀ ni. ẹ má gba nọ́mbà ẹ̀ bẹ́ẹ̀ yẹn o ẹ jẹ́ kí n pe ẹ̀yin méjèèjì papọ̀ tó bá ti fọwọ́ sí kò ní sí wàhálà. ẹ jẹ́ lọ́ra tẹ́ni ra. àfa o. ẹ má gbàgbé tíra yẹn. àyìn gbàgbé. àwàlíyà. ẹ̀yin náà má gbàgbé alájà o. bàbá ẹ kú jókòó ìdí tí mo fi ní kẹ́mẹ́ tí ì lọ ni pé mo fẹ́ kí ọ̀rọ̀ tí a sọ níbi báyìí pẹ̀lú àwọn àfa Abdulrahman lónìí mo fẹ́ kọ́rọ̀ náà kó ṣojú yín. àfa Abdulrahman ẹ rí bàbá tó jókòó sílẹ̀ yìí wọ́n ní àbúrò kan ní ọ̀dọ̀ wa níbi tá à ń ṣètọ́jú lọ́wọ́ owó ni kókó ni à ń pe orúkọ àbúrò wọn yẹn. àbúrò wọn tí mò ń sọ yìí ó lọ ṣe oògùn owó ni àmọ́ látàrí bó ti ń bẹ nínú kádàrá Ọlọ́run tí a mọ̀ sí àṣẹ ọ̀run pé ìwáyé tí arákùnrin wá sáyé olókìkí èèyàn ní ó yà olówó ni ẹni táyé ó mọ̀ lóko tí wọ́n á mọ̀ lódò tí wọ́n á mọ̀ káàkiri àgbáyé ni ó lọ ṣògbìn Ọlọ́run jẹ́ kó rí ṣe ó ṣeé ṣe owó dé tabua àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nǹkan tó gbẹ̀yìn ẹ̀ nǹkan tí ò dáa ni ló wá fàtàrákùnrin náà tó fi ń bẹ lọ́dọ̀ wa ní àyìn lónìí tá a ṣètọ́jú ẹ̀. ẹ wo ẹ̀yin náà ní ọjọ́ kìíní àná tí ẹ lọ sí ọ̀dọ̀ àwọn alájà wa tẹ fẹ́ gba ọ̀nà kan àbí ọ̀nà míì bá wọn ní nǹkan papọ̀ tí ò bá já sí pé ọ̀rọ̀ náà tẹ ẹ rántí lọ́jọ́ náà lọ́hùn ẹ bá ti bá wọn ní nǹkan náà papọ̀ àmọ́ nǹkan náà kò bá ṣeé ṣe látàrí pé ó ti ń bẹ nínú àṣẹ ọ̀run ìpérù nǹkan bẹ́ẹ̀ á ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì nílé ayé tẹ̀ wá nǹkan náà fi ṣe lọ́jọ́ yẹn ẹ wá wù látara pé ẹ gba ọ̀nà èṣù torí ní ọjọ́ náà ọ̀nà tí ẹ ń gbìyànjú láti gbà yẹn ọ̀nà àṣetọ́nì ni àṣetọ́nì dẹ̀rẹ̀ iná wúlà fún àdúgbùmù bíi lọ́dọ̀ wọn bá pè nínú àlùkùránì ó ní ọ̀tá bàbá ńlá wa làṣetọ́nì ṣe ó ní káwa náà ká mú àṣetọ́nì lọ́tà ká jìnnà sí nítorí pé gbogbo nǹkan tó ṣùgbọ́n lóhùn fẹ́ ṣe fún wa ó fi ń tàn wá ní látàrí láti lè fi gba nǹkan tó ju bẹ́ẹ̀ yẹn lọ lọ́wọ́ wa. àfà ẹjọ́ ẹ má bínú owó ni kókó tẹ̀ ń sọ yìí bàbá ṣé kì í ṣe owó ni kókó wà kàn. ṣé ẹ máa ní. ọ̀rẹ́ mi ni owó ni kókó ìyàwó mi owó ni kókó dáadáa ṣé rí owó ni kókó ó lè ṣe nǹkan tẹ́ ló ṣe yìí torí pé gbogbo bàtà bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bí ògùn ló máa fi lọ́ mi so ara owó ni kókó wà yá báyìí. ó ń bẹ lọ́dọ̀ wa ní àyè náà ṣètọ́jú. ọlọ́run bá ń fún lálàáfíà o bá ń fún lálàáfíà o. àfa Abdulrahman nǹkan tí màá wá fi káàdì ọ̀rọ̀ ìnílẹ̀ ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé oṣù Ramadan ti ń bọ̀ lọ́nà tí a sì mọ̀ pé obìnrin téèyàn ò bá so ìdí ẹ̀ kò lẹ́tọ̀ọ́ kó dáná sàárì fún yàn àbí kó dáná àwẹ̀ fún yàn. Màá fẹ́ kẹ́ ẹ tètè ṣe gbogbo àwọn ọ̀pálẹ̀mọ́ tẹ́ bá máa ṣe lọ́tún lósì kẹ́ ẹ tètè so igi tó ń bẹ láàrin ẹ̀yin àti ẹlẹ́yà wa kàn fi lè jẹ́ lẹ́tọ̀ọ́ yìí. Alhamdulilayi afa àwa náà ti ń múra ẹ̀ àti ń múra ẹ̀ lágbára Ọlọ́run very soon. Ọlọ́run á jẹ́ kó ṣe é ṣe. Mo gbà ládùúgbò afẹ́yìn méjèèjì Ọlọ́run á jẹ́ kó lálùbáríkà o.
kó ṣe sọ̀rọ̀ fún mi. Àmín ya Allah. Àbá ẹ jẹ́ kí mi máa lọ. Gẹ́gẹ́ bí ìyàwó mi ṣe sọ àti ìmúra ẹ̀ lágbára Ọlọ́run àwẹ̀ tá a fẹ́ mú yìí ní gbogbo nǹkan tẹ̀sí ṣe ti àwẹ̀ yìí Allah ọ̀nà mi lọ́wọ́ máa gbé. Oh.